ará ilé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. Mo gbà á ládùúrà pé ilé wa máa rójú, ọ̀dẹ̀dẹ̀ wa ráàyè. Àmín. Mo dẹ̀ gbà á ládùúrà wípé gbogbo ilé tí àwọ̀ bá wà, Ọlọ́run Elédùmarè á bá wa pẹ̀tù sí. Àmín Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, ẹ gbàdúrà fún wa. Ayérayé Ọlọ́run, a gbé yín ga lákòókò yìí fún ètò tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Pàápàá jùlọ bá ó tún ti jíròrò lórí aáwọ̀ yíyanjú nínú ìgbéyàwó. A gbàdúrà ilékílé tí irú aáwọ̀ bẹ́ẹ̀ wà lákòókò yìí, Olúwa bá wa dá sí ọ̀rọ̀ wọn. Àmín. Ọ̀rọ̀ yín tí a ó tún máa jọ jíròrò nínú rẹ̀, bí wọ́n ti ń gbọ́, jẹ́ ó túlé wọn ṣe. Àmín. Gbogbo aáwọ̀ náà ẹ jẹ́ ó yanjú rẹ̀. Àmín Jésù. Gbogbo àdúrà o, bí a ti máa sọ̀rọ̀ yìí, àwọn tí yóò máa gbọ́ jẹ́ kó ní ìtumọ̀ lọ́kàn wọn. Àmín. Ọ̀rọ̀ náà jẹ́ ó tú ayé wọn ṣe. Àmín. Jẹ́ ó túlé wọn ṣe. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ọ̀sẹ̀ tó kọjá, a jíròrò lórí àjọṣepọ̀ nínú ṣíṣe ìpinnu. Lọ́sẹ̀ yìí lágbára Ọlọ́run, ohun táwọn máa yẹ̀wò ni aáwọ̀ yíyanjú nínú ìgbéyàwó. Àdúrà mi ni pé Ọlọ́run Elédùmarè á dá sí ọ̀rọ̀ gbogbo wa. Àmín. Jésù. Àwọn ibi kíkà wa, màmá wa, ẹ bá wa sí ìrere Jésù Kristi Olúwa bí a ti kọ sílẹ̀ láti ọwọ́ Mátíù orí 18 ẹsẹ̀ 15 títí dé 17. Pẹ̀lúpẹ̀lú, bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́, lọ sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un tí ìwọ tirẹ̀ méjì. Bí ó bá gbọ́ tirẹ̀, ìwọ mú arákùnrin rẹ bọ̀ sípò. Ṣùgbọ́n bí kò bá gbọ́ tirẹ̀, nígbà náà ni kí ìwọ kí ó mú ẹnìkan tàbí méjì pẹ̀lú ara rẹ, kí gbogbo ọ̀rọ̀ lí ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá lè fi ìdí múlẹ̀. Bí ó bá sì kọ̀ láti gbọ́ wọn, wí fún ìjọ ènìyàn Ọlọ́run. Bí ó bá sì kọ̀ láti gbọ́ ti ìjọ ènìyàn Ọlọ́run, jẹ́ kí ó dàbí kèfèrí sí ọ àti agbowó òde. Róòmù orí 12 ẹsẹ̀ 16 sí 19. Ó kà báyìí pé ẹ máa wà ní inú kan náà sí ara yín. Ẹ má ṣe tọ́jú ohun gíga, ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀. Ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín. Ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni. Ẹ máa pèsè ohun tó tọ́ níwájú gbogbo ènìyàn. Bí ó ṣe lè ṣe bí ó ti wà ní ipá tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín, ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú, torí a ti kọ ọ́ pé Olúwa wí pé tèmi ní ẹ̀san, èmi yóò gbẹ̀san. Kí Olúwa kó bù sí gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àmín. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ wa nílé, èròǹgbà wa lónìí láti fi hàn pé kò ṣeé ṣe kí aáwọ̀ má wáyé nínú ìgbéyàwó. Bó bá dẹ̀ wáyé, ọ̀nà àbáyọ náà ló yẹ ká máa san. Nítorí ìdí èyí, èròǹgbà wa kejì ni láti fi ọ̀nà àbáyọ hàn wá nígbà tí aáwọ̀ bá farahàn nínú ìgbéyàwó wa. Ohun àkọ́kọ́ tí a fẹ́ kó di mímọ̀ fún gbogbo wa ni pé ìgbéyàwó ó jẹ́ ìṣọ̀kan láàrin èèyàn méjì tí ó ní èrò kan náà, ìlépa kan náà àti àfojúsùn kan náà. Gbogbo ìgbéyàwó tá a rí lónìí tó láyọ̀, tó lárinrin, ó láti jẹ́ pé wọ́n ti fi ara da ohun kan tàbí òmíràn fún ara wọn. Olórin wa kan tẹ̀ sọ pé kò lè ṣeé ṣe kíjà má wà. Ohun tó ń sọ ọ̀rọ̀ Ọlọ́run náà ló ń sọ, ṣùgbọ́n tí ìjà bá dé, ó yẹ ká parí ẹ̀ kíákíá. Bí aáwọ̀ tó ṣe yanjú kíákíá ṣe wà, bẹ́ẹ̀ náà ni aáwọ̀ tó ta kókó wà. Aáwọ̀ ń ṣẹlẹ̀ nígbà tí ìyàwó àti ọkọ tí wọn ò bá gbọ́ ara wọn yé, tí ìlépa àwọn méjèèjì yàtọ̀ sí ara wọn. Ohun tí ó gbọ́dọ̀ jẹ́ ìlépa wa, ohun tí ó gbọ́dọ̀ jẹ́ ìpòǹgbẹ wa, ò ní pé ọ̀nà wo la máa gbà tí aáwọ̀ òfin ní máa farahàn nínú ìgbéyàwó wa, tí àfojúsùn tí a ní ká tó wọ inú ìgbéyàwó kó bá lè wá sí ìmúṣẹ.
nípa ẹ̀kọ́ yìí Ọlọ́run á ràn wá lọ́wọ́ á fi ọ̀rọ̀ rẹ̀ yé wa. Lẹ́ẹ̀kan sí àwọn bàbá wa méjì ló wà nínú ilé pẹ̀lú mi tí wọ́n bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí dáadáa aáwọ̀ yín yanjú nínú ìgbéyàwó. Lápá àlàáfíà mi, màmá wa ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé. Orúkọ mi ni Olóyè Margaret Morísádé Fàlújọ. Ẹ káàbọ̀ mà. Yes. Bàbá wa ẹ bá mi dárúkọ. orúkọ tèmi náà ni Venerable Richard Olúkọ̀yà Ọbáfẹ́mi. Èmi tí mo jẹ́ atọ́kùn, èmi náà ni ọmọ Ọlọ́run àlùfáà Olúwagbénga Orímọ̀ògùnjẹ́. Àwọn ìbéèrè tó máa bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ni máa bí lọ́wọ́ àwọn bàbá wa àti màmá wa ní ẹyọ kọ̀ọ̀kan. Bàbá wa, kí ni òye tiyín nípa aáwọ̀ nínú ìgbéyàwó? Tá a bá ń sọ̀rọ̀ nípa aáwọ̀ nínú ìgbéyàwó, ó jẹ́ èdè àìyedè tí ó máa ń jẹyọ láàrin àwa tọkọtaya, èyí tí a bá fi ọgbọ́n yanjú rẹ̀ nínú ti ọ̀nà ti Olúwa kò ní di èyí tó ń da lérú. Tá a bá fi ọ̀rọ̀ Ọlọ́run gbé, a máa tètè yanjú. Mo fẹ́ kí ó yé wa pé tá a bá ń sọ̀rọ̀ aáwọ̀ ní ìgbéyàwó, kò sí ìgbéyàwó tó pé. A gbọ́dọ̀ la àwọn aáwọ̀ míì kọjá, èyí tí ó yẹ kó mú wa dàgbà sókè gẹ́gẹ́ bí ọkọ àti aya. Tẹ́lẹ̀ ìbá ṣe tó wáyé tá a bá fi ọgbọ́n tí Ọlọ́run gbé, dídán ni kí ó yọrí sí rere. A tún dàgbà sókè sí nínú ẹbí ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èyí tí a ò fi ìmọ̀ tí Ọlọ́run gbé, ó ṣeé ṣe kó ba ìgbéyàwó jẹ́. Torí mo ń fi yé wa pé kò sí ìgbéyàwó tó pé. Bẹ̀táwọ̀ bá ṣẹlẹ̀ nínú ìgbéyàwó, ẹ jẹ́ ká mú kó lè mú wa dàgbà sókè ní ìgbà tá a bá yanjú rẹ̀ lọ́nà ti Ọlọ́run. Màmá wa Olóyè, mo fẹ́ kẹ́ ẹ jíròrò lórí àwọn okùnfà aáwọ̀ nínú ìgbéyàwó, àwọn nǹkan tó ń fa aáwọ̀ àìgbọ́ra-ẹni-yé nínú ìgbéyàwó. Oríṣiríṣi àwọn nǹkan ló ń fa àìgbọ́ra-ẹni-yé, ló ń ṣe okùnfà aáwọ̀ nínú ìgbéyàwó. Ìkíní tí màá kọ́kọ́ mẹ́nu bà ó ní àìsí ìfẹ́ òtítọ́. Bíbélì jẹ́ kó yé wa pé ìfẹ́ pípé a máa bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Tí ọkọ ò bá ti ní ìfẹ́ aya dénú, tí aya ò ní ìfẹ́ ọkọ dénú, ó ṣeé ṣe kí aáwọ̀ máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Àti wípé ọ̀pọ̀ ò ní òye ìgbéyàwó kí wọ́n tó wọnú rẹ̀. Ó jẹ́ kókó kan tó máa ń fa aáwọ̀ pé a kàn pàdé ara ẹni, a fúnra lóyún, ọkọ àtìyàwó ó dẹ̀ ti ṣẹlẹ̀ náà nìyẹn. Ó máa ń fa aáwọ̀. Then àìsí ìgbọ́ra-ẹni-yé lórí ṣíṣe ìpinnu, lórí àìní àfojúsùn kan náà, ó máa ń fa aáwọ̀. Àìní àsìkò tó fún ara ẹni nínú ilé. Ọkọ míì tó bá ti jáde láàárọ̀, ó di òru, ìyàwó á ti sùn, ọmọ á ti sùn, kò mọ bí wọ́n ṣe rìnrìn àjò ọjọ́ náà. Nídìí èyí, ìyàwó á lè fẹ́ fi ẹ̀hónú hàn pé kíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Then gbígbé aya ẹni tàbí ọkọ ẹni lé ẹbí lọ́wọ́. Àwọn Yorùbá tẹ̀ máa ń pòwe wọn á ní bí onígbá bá ṣe pé igbá ẹ̀ là ń bá pè é. Tó bá sọ̀rọ̀ ìyàwó ẹ̀ dáadáa, tàbí tó ṣe bó ṣe yẹ kó o ṣe sí lójú àwọn ẹbí ẹ, tó bá jẹ́, tó pọ́n lé, tó yẹ sí, àwọn ẹ̀gbọ́n ọkọ, àbúrò ọkọ, bàbá ọkọ, ìyá ọkọ, ààyè tó fi sí nínú ọkàn yẹn, òun náà máa bẹ́ẹ̀ fi sí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin náà ni, ọ̀rọ̀ ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀, ó ti gbé lọ sínú ìdílé yín, gbogbo ojú tí o fi ń wò yẹn pé ọ̀rọ̀ bó ṣe lọ sọ̀rọ̀ ẹ̀ fún àwọn ẹbí ẹ yẹn, bẹ́ẹ̀ ojú yẹn ni wọ́n máa fi wo ọkọ ẹ. So wọ́n máa fi wo ọkọ ẹ náà pé ṣe bí nǹkan bó ṣe ń ṣe sí ẹ ọmọ wa ni. So wọ́n
ọ̀nà tí ò tọ́, àwọn nǹkan tí ò yẹ kán ṣe sí ìdọ̀tí, wọ́n á máa fi bá ní àkàmọ́yé. Ó tiẹ̀ tún pọ̀ báyẹn tí àìní ìbáraẹnisọ̀rọ̀, àìlèbáraẹnisọ̀rọ̀ tó ó máa ń fà á nígbà tí ò sí àkókò tó láti bára wa sọ àwọn ọ̀rọ̀ tó yẹ ká jọ jíròrò sọ nínú ìdílé, ó máa ń fa aáwọ̀. Àwọn nǹkan míì tó tún fà á tí ọkọ àti ìyàwó bá yọ̀ǹda ara fúnra wọn pátápátá, ilé lè jẹyọ nípa ìbálòpọ̀. Àwọn tí ò dára ní Bíbélì sọ pé àwọn méjèèjì wà ní kíni ìhòòhò, wọ́n gbọ́dọ̀ jọ fi ohùn ṣọ̀kan. Ara tí ó mú kí ọkùnrin mìíràn bẹ̀rẹ̀ sí í ṣèṣekúṣe tàbí tóbìnrin mìíràn ṣèṣekúṣe ni nígbà tá a bá ń fi èyí tí Ọlọ́run fàṣẹ sí yẹn tá a fi ń dúra wa, ó máa ń mú kí aáwọ̀ wà nígbéyàwó nígbà mìíràn. Yàtọ̀ sí èyí, a tún rí àwọn aáwọ̀ mìíràn tó ń jẹyọ nígbà tí a bá finú ara wa tó. Kò sí ìdí rẹ̀ tí ò yẹ kí ọkọ mọ ohun tó ń lọ ní inú ilé ìyàwó tàbí kí ìyàwó mọ ohun tó ń lọ nílé ọkọ tó ń ti jọjẹ́ kan. Wọ́n gbọ́dọ̀ finú hanra wọn. Ìkẹta tí ó dẹ̀ wù mí tí a gbọ́dọ̀ wò náà ni pé àwọn olójú kò gbébì kan ó ń ba ilé jẹ́. àìlèkóra ẹni níjàánu. Ọkọ mi kò ṣètò fún mi, màá wo ìta. Ìyàwó mi ò tẹ́ mi lọ́rùn, ti pẹ́ tí mo ti fẹ́, ó ti dògbó, mo gbọ́dọ̀ rí ẹni tuntun mìíràn. Àwọn ilé yìí ń ba ilé jẹ́, ó dẹ̀ yẹ ká yàgò fún. Ìkẹta tí mo fẹ́ àbí kẹrin, ó yẹ kí ká má fàyè gba ìdásí púpọ̀ láti ìta. Ká má gba alágàtà láàyè. Mo kàn ń wo nígbà mo wo ti ìtàn Vashti nínú ìwé mímọ́, ọ̀rọ̀ yẹn ìbá ti le tó bẹ́ẹ̀ tí ò bá jẹ́ pé àwọn tó lọ dá sí pé eléyìí o àwa ò ní gbà, wọ́n dẹ̀ ti ọkọ lẹ́yìn tó dẹ̀ yẹ pé ìyàwó máa lọ ni. Ìwọ̀nba ni a lè jẹ́ kí ará ìta dá sí ọ̀rọ̀ wa, pàápàá jùlọ ohun tó jẹ́ ẹgbẹ́ àárín mi àti aya, kì í ṣe tó jẹ́ pé ó yẹ kí gbogbo èèyàn máa dá sí púpọ̀, pàápàá jùlọ látọ̀dọ̀ òbí kìíní àbí òbí kejì. Gbogbo ẹ̀ náà ni wọ́n ti mẹ́nu bà. Owó máa ń fa áwọ̀ o nígbà tó wò bá tó lọ́wọ́, tàbí tí ò bá wọlé bó ṣe yẹ kó wọlé, tàbí tá a dá ọkọ̀ dúró níbi iṣẹ́ tí ọ̀nà àti jẹ ọ̀nà àti mu tó dí. Gẹ́gẹ́ bàbá wa ti sọ, ìbálòpọ̀ láàrin lọ́kọláya a gbọ́dọ̀ lóye. Nígbà tí ẹ̀kọ́ ò bá tó gan ká tó wọ inú ìgbéyàwó, ó máa ń fa áwọ̀. Nígbà tí ọkọ tàbí aya ò bá jẹ́ olóòótọ́ sí ara wọn, ó máa ń fa áwọ̀. Nígbà tí ọkọ bá rí ara ẹ̀ ju ìyàwó lọ, tàbí tí ìyàwó rí ara ẹ̀ ju ọkọ lọ, báyá nítorí ìmọ̀ tó ní tàbí nítorí ẹ̀kọ́ tó kà, ó máa ń fa áwọ̀. Ohun tí a ń bẹ̀bẹ̀ fún ni pé ká rí ara wa bákan náà, ká gbà fúnra wa bákan náà, ká dẹ̀ gba ara wa bá a ti rí. Ìyẹn ló ní jẹ́ ká wọ̀ kó farahàn, ká fira wa fọ́lọ́run, ká gba Ọlọ́run láàyè kó jọba nínú ẹbí wa. Olórin kan tẹ máa ń kọrin pé ilé tí Jésù ń gbé ilé ayọ̀ ni, ibi tí Jésù ń gbé ilé ayọ̀ ni. Òbédè ti kọrin tán, ó ní kò lè ṣe kíjà má wà. Tíjà bá dẹ̀ wà, ṣe ló yẹ ká parí ẹ̀. Ká má jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú wa. Tó bá ti ṣẹlẹ̀ kíákíá ká wọ́nà àbáyọ. Olúwa ràn wá lọ́wọ́ láti tan ìmọ́lẹ̀ sí aáwọ̀ yíyanjú nínú ìgbéyàwó. A ka àwọn ẹsẹ̀ Ọlọ́run kan. Nígbà tá a bá wá ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run yìí, a máa wá mú àwọn àmúyẹ tí ó tọ́ fún Kristẹni láti ní láti lè yanjú aáwọ̀ nínú ìgbéyàwó rẹ̀. Ìwé Jẹ́nẹ́sísì orí 21 ẹsẹ̀ 12 ó kà báyìí pé Ọlọ́run sì wí fún Ábúráhámù pé má ṣe jẹ́ kí ó burú lé ojú rẹ nítorí ọmọdékùnrin náà àti nítorí ẹrúbìnrin rẹ̀. Ní gbogbo èyí tí Sárà sọ fún ọ, fetí sí ohùn rẹ̀, nítorí nínú Ísákì lẹ ó ti pe irú ọmọ rẹ. Màmá wa, kí ni àmúyẹ tí ẹ rò yí pé
ó tọ́ fún èmi àti ẹ̀yin láti yanjú aáwọ̀ nínú ìgbéyàwó níbi tá a kà yẹn. ẹ ṣe atọ́kùn. ohun tí bíbélì ń tọ́ka sí bí ni wípé kí a máa gbọ́rọ̀ síra wa lẹ́nu. ìgbọ́ra ẹni yé. Éfésù orí 5 ẹsẹ̀ 21 ó kà báyìí pé ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Paul ń gbìyànjú láti sọ fún ìdílé onígbàgbọ́ pé ìbẹ̀rù Ọlọ́run ni kán fi ṣètò ìgbéyàwó wọn, kán dẹ̀ máa fi ìbẹ̀rù Ọlọ́run yìí fi bára lò. Ìyẹn ni pé kí wọ́n fún ara ní ọ̀wọ̀ tó yẹ kí wọ́n fúnra. Gẹ́gẹ́ bí òbí, gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ìyá, tí ìyàwó bá rẹ̀ fún ọkọ ní ọ̀wọ̀ tó yẹ, kí ọkọ náà dá padà fún ìyàwó, kó má rí ara rẹ̀ gẹ́gẹ́ bí èmi ni mò ń jẹ gàba lórí ilé, èmi ni ìtọ́lóyìnbó ń pè ní breadwinner. Ó dára, ṣùgbọ́n kí wọ́n jọ máa gbé pọ̀ nínú ìfẹ́ pẹ̀lú ìbẹ̀rù. Bíbélì dẹ̀ sọ pé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. ní ibi tí bàbá wa kà yẹn, ọ̀pọ̀lọpọ̀ wa la jẹ̀bi ní pàtàkì jùlọ ẹ̀yin ìyá wa. Ẹ fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ fún àlùfáà, ẹ fẹsẹ̀ kan kúnlẹ̀ fún ọkọ yín. Bálùfáà bá délé yín, ẹ sáré wọlé, ẹ lọ mú kọ́ọ̀pù lórí pẹpẹ, ẹ nílò ilé tó wà nílẹ̀ tí gbogbo èèyàn ń lò, ẹ lọ máa fọ titun fún àlùfáà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Tí ẹ bá ti lè ṣe fún ọkọ yín, ẹ gbọ́dọ̀ ṣe fẹ́ lòmíì. Tẹ́ ẹ bá ti lè ṣe fún ọkọ yín, lẹ gbọ́dọ̀ ṣe fún gbogbo ẹni tó bá wà ní ipò ọkọ yín. Irú ìtẹríba tí Bíbélì ń wí nìyẹn. Ibi tí bàbá wa kà ní ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 21 yẹn, ohun tó sọ ní pé ẹ máa tẹríba fún ara yín bí ẹ ti ń bu ọlá fún Kristi. Bí a ti ń bu ọlá fún Kristi. Olúwa ràn wá lọ́wọ́. Ọmọ wa ìwé òwe. ìwé òwe orí 14 ẹsẹ̀ 29. ẹni tí ó bá lọ́ra àti bínú ó ní ìmọ̀ púpọ̀, ṣùgbọ́n ẹni tí ó bá yára bínú ó gbé wèrè lékè. ohun tí bíbélì fi yé wa ní ẹsẹ̀ ọ̀rọ̀ yìí ni wípé nínú ohun gbogbo ká máa ṣe sùúrù, nítorí wípé kì í ṣe ilé kan náà ti jọ bí wa. Ìwà wa kò lè bára mu àfi nígbà tí a bá jọ ń gbé, tá a jọ ń faradà fún ara wa, nígbà yẹn ni a tó máa mọ ìwà ara wa. Nítorí náà pé ká máa ní sùúrù nínú ohun gbogbo. Onínú fùfù, téèyàn bá ní inú fùfù, ó máa ń ba nǹkan tó ti dára jẹ́ ni. Mo gbàdúrà lórúkọ Jésù, ohun tó ti dára nínú ìdílé wa, èṣù ò ní bàjẹ́ o. Róòmù orí 12 ẹsẹ̀ 19 kà báyìí pé olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín, ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú, torí tí a ti kọ ọ́ pé Olúwa wípé tèmi ni ẹ̀san, èmi yóò gbẹ̀san. Kí ni Paul ń gbìyànjú láti fi yé àwa ọmọ lẹ́yìn Kristi, pàápàá jùlọ ọkọ àti ìyàwó, pé kò sí àyè fún ìgbẹ̀san ara. Mò ń wo tí n bá ní mò ń gbẹ̀san tí ìyàwó ṣe fún mi, ara mi náà ni màá ṣe. Bíbélì wa sọ pé a lè fàyè sílẹ̀ fún ìbínú. Ìbínú yẹn ò gbọ́dọ̀ jẹ́ èyí tí à ń gbé pẹ́kí. Màmá mi, my dear, nǹkan báyìí ló ṣe fún mi, ò bá dẹ̀ má ṣe báyìí. Ìdí ẹ̀ ṣe pé ká sọ ní ìbínú. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn inú kọ̀rọ̀ yàrá tí èmi àti ìyàwó lè bá àjọ gbé láti lè lọ yanjú rẹ̀. Ò bá dẹ̀ ṣe báyìí. Mo dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé ó sọ dáadáa, ìyàwó ò ní máa ti sọ pé baálé mi mọ̀ pé ó dẹ̀ rú bẹ́ẹ̀ o, ẹ má bínú sí mi. Ìyẹn dẹ̀ tán ọ̀rọ̀. Bíbélì wa sọ pé òun ló ní ẹ̀san. Kí ló dé kí mo fẹ́ gbẹ̀san lára ìyàwó mi fún? Tàbí ọkọ tí o fẹ́ gbẹ̀san lára ìyàwó. Tẹ bá là ń gbẹ̀san rú ẹ̀, a bá ọmọ wí. Ó dè ṣe kí ọmọ bàbá má di sanwó skul mọ́ ọmọ déédéé torí pé mo gbẹ̀san. Ìyá lè máa sọ pé adẹ̀rí ibi tí wọ́n ti ń gbẹrú ẹ̀san bẹ́ẹ̀ tí ìyá ń jẹ àwọn ọmọ. Wọ́n nítorí kò bíjì bá jà. Ibi tí erin méjì bá ti jà, koríko abẹ́ ló máa jìyà. Dédé ọmọ báǹsì lórí ọmọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Kólósè orí 3 ẹsẹ̀ 13 ó kà báyìí. Ó ní ẹ máa faradà fún ara yín, ẹ sì máa dáríjì ara yín. Bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristi ti dáríjì yín,
gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú. Níbí wọ́n ní ká ṣe àfarawé Kristi, pé ká máa dáríji ara wa, ká má rántí ẹ̀ṣẹ̀ ti àná, torí pé Kristi ti dáríjì wá. Tí Kristi ò bá dáríjì wá, ọ̀pọ̀lọpọ̀ àkàmọ́yé ìyà tí a bá máa jẹ nípa ẹ̀ṣẹ̀ wa. Àti ẹ̀bí léèrè, ó ní ìgbà mélòó ni èèyàn lè ṣẹ̀ wá tí a gbọ́dọ̀ dáríjì? Ìgbà 70 bó ti wù kéèyàn burú tó, kéèyàn tó wá ṣẹ̀yàn ní ìgbà 70 lóòjọ́. Ẹ jẹ́ ká dáríjì ara wa. Ní àkótán ẹ jẹ́ wo lẹ́tà Paul sáwọn ará Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 7. Kì í yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́. A máa farada ohun gbogbo, a máa bá ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyà rán ohun gbogbo. Ohun tí ẹni tó kọ ìwé Kọ́ríńtì yìí sọ, Paul, fún fi yé wa pé ìfẹ́ òun ni àkójá òfin. Tí ìfẹ́ bá wà nínú ilé, kò sí ibi tí ìyàwó gan wíìkì sí tó yá pé kó ṣe lọ́kọ gan máa gbé lárugẹ jù. Ibi tọ́kọ bá dẹ̀ dàbí pé kó ṣiṣẹ́ àìtó, òun ni ìyàwó máa gbé lárugẹ jù. Olùkọ̀wé kan sọ wípé ilé tí ó bá dára, pé àwọn méjì tó ń gbé bẹ̀ tó jẹ́ tọkọtaya ń foríjì ara wa ni, wọ́n faradà fúnra wa ni. A gbọ́dọ̀ kọ́ bí a ti ń faradà. Yorùbá dẹ̀ ń sọ kankan pé ọjà mójú kúrò ní àgbà máa ń ná. Tí ìyàwó bá ṣe ọkọ, kó faradà, kó mójú kúrò. Kì í ṣe pé kó wá sọ pé bó ṣe ṣe fún mi lánàá nìyẹn, bó ṣe ṣe fún mi níjẹta nìyẹn. Tó bá ń tẹnumọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀, inú ọkọ gan ò lè dùn, àbí inú ìyàwó. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa jọ faradà fúnra, nítorí pé tá bá faradà fúnra, ẹ̀pẹ̀lẹ́pẹ̀ ẹ̀ṣẹ̀ tí a fi ń ṣẹra wa là máa fojú fún. Olúwa ràn wá lọ́wọ́. Orin wa kan máa ń sọ pé mo fẹ́ kí n dàbí Jésù. Inú ìwà pẹ̀lẹ́. Nínú ohun gbogbo láti fẹ́ dàbí Jésù. Bíbélì ti sọ pé ká máa wo Kristi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ohun tó yẹ ká máa bèèrè lọ́wọ́ ara wa ni pé tí nǹkan kí nǹkan bá ti ṣẹlẹ̀, kí ni Jésù máa ṣe? Tàbí tí mo bá wà níwájú Ọlọ́run, kí ni mo máa ṣe? Tàbí báwo ni Jésù ṣe fẹ́ kí n ṣe nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ìbéèrè tó yẹ ká máa bi ara wa léèrè ni. Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́. Màmá wa, kí a tó máa kágbá wa ńlẹ̀, kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn èèyàn tàbí ọ̀rọ̀ kan tẹ́ fẹ́ káwọn èèyàn dì mú? Olúwa yóò ràn gbogbo wa lọ́wọ́. Mo gbàdúrà pé gbogbo ilé tí ó ti ń dùn, ní orúkọ ńlá ti Jésù, èdè àìyedè kò ní túká. Eléyìí tó wá kù díẹ̀ káàtó, mo rọ àwọn ìdílé gbogbo wípé ká mú àdúrà ní ọ̀kúnkúndùn, nítorí wípé tí a ti gbàgbọ́ wípé kò sí bí èdè àìyedè ò ṣe ní wà àfi tí a bá ń dáríjìra wa. Ní báyìí, ẹ jẹ́ ká mú ìdáríjì yẹn ní ọ̀kúnkúndùn, nítorí wípé ní ìṣẹ́jú, ní òrèkóòrè, ọkọ tó jẹ́ wípé ó ní ìwà bárakú tó wá dì í sí mọ́wọ́, wọn ní ká dáríjì wọn. Ẹni tí aya náà tó lè jẹ́ aláròyé tó ń tójú bọlé kiri, wọn ní ká má di ẹ̀sùn yẹn, ká má fi sọ́kàn, ká fọkàn wọn lé Ọlọ́run lọ́wọ́. Ẹ ṣé mà, dáríjì wọn. Olúwa wà pẹ̀lú yín. Bàbá wa, kí lẹ fẹ́ kí àwọn ará lé dì mú? Ẹ ṣeun bàbá. Pẹ̀lú gbogbo tí a ti ń jíròrò ní àti wákàtí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn, mo fẹ́ kí àwa tí àwọ̀ kankan lè wà nínú ilé rẹ̀ ká gbé yẹ̀wò. Èyí tó bá mi wí, èyí tó yẹ kí n lọ ṣe àtúnṣe lórí rẹ̀, kí n lọ ṣe àtúnṣe. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, kò sí ìgbéyàwó kan tó pé ní gbogbo ọ̀nà. Ṣùgbọ́n nígbà tá a bá jọ ń gbé yẹ̀wò, tá a fi Kristi ṣe orí ìgbéyàwó, ó di dandan kí aáwọ̀ ilé wa kó máa di yíyanjú. Tó bá dẹ̀ yíyanjú, á sún wa síwájú ni. Ó máa gbé wa sókè sí nínú ti ẹ̀mí àtòun ti ara. Mo gbàdúrà ilékílé tí aáwọ̀ wà báyìí, Ọlọ́run tí ń paná aáwọ̀ kó bá a paná rẹ̀. Àmín. Gbogbo ìta sì ti gbọ́, ká mú un lò gẹ́gẹ́ bí baálé, ká mú un lò bí ìyàwó, kí a lè gbé ìfẹ́ padà tí a fi bẹ̀rẹ̀. Ká dẹ̀ máa rántí pé nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbéyàwó, ó dùn,
ó dẹ̀ yẹ kí irú ìfẹ́ bẹ́ẹ̀ náà kó máa lọ bẹ́ẹ̀ kó má ṣe ní ìjákulẹ̀ kó máa tẹ̀síwájú tẹ́lẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ó di dandan ilé wa rójú bàbá wa sùnwọ̀n. ẹ ṣé ẹ̀yin aráalé àti gbọ́ aáwọ̀ nínú ìgbéyàwó jẹ́ ohun tí a kò lè fẹ́ kù ṣùgbọ́n èmi àti ẹ̀yin a ní àfojúsùn nígbà tá a bẹ̀rẹ̀ ìgbéyàwó wa tí a bá fẹ́ kí àfojúsùn yẹn kó wá sí ìmúṣẹ tí a fẹ́ kí ìdàgbàsókè ìlọsíwájú aláìlẹ́gbẹ́ kó dé bá ẹbí wa a gbọ́dọ̀ ṣetán láti rí pé aáwọ̀ di àgbégbìn àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi a gbọ́dọ̀ gba aáwọ̀ láàyè tàbí ká ṣe bí àwọn aláìgbàgbọ́ nípa yíyanjú aáwọ̀ ní àkókò aáwọ̀ yíyanjú nínú ìgbéyàwó ọmọ Ọlọ́run gbọ́dọ̀ gba ẹ̀mí Ọlọ́run láàyè ó gbọ́dọ̀ gba ẹ̀mí wọn láàyè kí ó sì jọ̀wọ́ gbogbo rẹ̀ fún Ọlọ́run gbogbo wa là ń kọrin mo fi gbogbo rẹ̀ fún pátápátá láìkù ǹjẹ́ ní tòótọ́ la fi gbogbo ẹ̀ fún Ọlọ́run ká fi ìyàwó wa fún Ọlọ́run ká fẹ́ bí wa fún Ọlọ́run ká fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ Olúwa bá wa yanjú ọ̀rọ̀ wa kí aya kó fi ọkàn ọkọ lé Olúwa lọ́wọ́ kí ọkọ kó fi ọkàn aya lé Olúwa lọ́wọ́ káwọn méjèèjì kan jọ fi ara wọn lé Ọlọ́run lọ́wọ́ ohun tó ń pa wọ́n lóǹgbẹ tó ń pa wọ́n lébi káwọn méjèèjì kan jọ gbígbọ́ tọ̀ Ọlọ́run lọ kí wọ́n má dẹ̀ gba alágàtà láàyè láti dá sọ̀rọ̀ wọn gbogbo ìgbà tó bá ti ń ṣẹlẹ̀ kí wọ́n mú tọ̀ Ọlọ́run lọ Olúwa gbọ́ àdúrà yín àmín gbogbo ilé tí àwọ̀ wà Olúwa bá wa pẹ̀tù sí àmín ìgbọ́ra-ẹni-yé ní kíkún a máa jọba nínú ẹbí wa àmín aáwọ̀ kì í ṣe ohun tó dáa ṣùgbọ́n kò lè ṣe kó má ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ká gba Ọlọ́run láàyè kó bá wa dá sí mo fẹ́ ká di ẹsẹ̀ wúrà ìmú bá a ti ń lọlé lẹ́tà Paul sí àwọn ará Róòmù orí 12 ẹsẹ̀ 17. ó kà báyìí pé ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn. arákùnrin àti arábìnrin màmá tó ń gbọ́ wa má fi búburú san búburú bàbá tó ń gbọ́ wa má fi búburú san búburú ẹ jẹ́ kí èrò ọkàn yín sí gbogbo ènìyàn máa jẹ́ rere ohun tí Paul tó ń gbà wá níyànjú fún ẹ kí ọkọ jẹ́ kí èrò ọkàn rẹ̀ kó jẹ́ rere kí aya kí ó jẹ́ kí èrò ọkàn rẹ̀ kó jẹ́ rere Ọlọ́run Elédùmarè á bá wa tún ẹbí wa ṣe ká tó máa lọ Olúwa ẹ dá sí gbogbo ọ̀rọ̀ ẹbí tó ti gbọ́ ọ̀rọ̀ yìí àmín ìyípadà tó fi ògo àti ìyìn fún orúkọ yín kó dé bá àwọn ẹbí bẹ́ẹ̀ àmín aáwọ̀ nínú ẹbí kọ̀ọ̀kan kó di àgbégbìn àmín Jésù ọkọ gba ìfọwọ́kàn Ọlọ́run aya gba ìfọwọ́kàn Ọlọ́run gbogbo ẹbí gba ìfọwọ́kàn Ọlọ́run Ilé Ifẹ̀ gba ìfọwọ́kàn Ọlọ́run ìpínlẹ̀ Ọ̀ṣun gba ìfọwọ́kàn Ọlọ́run Nàìjíríà gba ìfọwọ́kàn Ọlọ́run àgbáyé lápapọ̀ gba ìfọwọ́kàn Ọlọ́run ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ayọ̀ la ó fi pàdé ire ni fún yín o. Àmín.